Omi tó ti jáde o, akọ́ṣẹ́mọṣẹ́ Aṣírò Lédè Yorùbá, Yorùbá Calculator Pro. Àlàyé bẹ́ẹ̀ ṣe máa lò ó nìyí. Ẹ wò báyìí. Ení, èjì, àròpọ̀, èje, dọ́gba sí ọ̀kàndógún. Ṣé ẹ ti rí báyìí? Dọ́gba sí ọ̀kàndógún. Gbálẹ̀mọ́, èjì, àrún, àyọkúrò. Ení, òdo, dọ́gba sí àrùndógún. Dọ́gba sí àrùndógún. Gbálẹ̀mọ́. Ẹ̀jọ, lọ́nà, ẹ̀fà, dọ́gba sí ogójì ẹ̀jọ. Dọ́gba sí ogójì ẹ̀jọ. Jẹ́padà, jẹ́padà, jẹ́padà. Ení, òdo, òdo. Pín pẹ̀lú. Àrún, dọ́gba sí ogún. Dọ́gba sí ogún. Bákan náà ni ó ní abala alámọ̀jìnlẹ̀. Gbálẹ̀mọ́. Ó ní Gbòǹgbò àdọ́gba àhà. Ẹ̀fà, ẹ̀rin, àkámọ́tì, dọ́gba sí ẹ̀jọ. ṣé a ti rí báyìí? Gbálẹ̀mọ́. Omi tó ní Sáìnì, ẹ̀ta, òdo, àkámọ́tì, dọ́gba sí òdo ju àmì àrún. ṣé ẹ ti rí báyìí? Gbálẹ̀mọ́. Omi tó ní Lọ́ọ̀gì, ení, òdo, òdo, àkámọ́tì, dọ́gba sí èjì. ṣé ẹ ti rí báyìí? Bákan náà ni a lè ṣe ìpààrọ̀ láàrin rédíànì àti ìpele. Gbálẹ̀mọ́. Rédíànì àti ìpele Rédíànì, ìpele, rédíànì. dá lérí nǹkan tá a bá fẹ́ lò. Tá a bá ń ṣiṣẹ́ lọ́wọ́ tá a bá fẹ́ kí aṣírò wa sọ̀rọ̀, ó ṣeé ṣe bóyá a wà nínú kíláàsì àbí a wà nínú yàrá ìkàwé, ẹnu ká tẹ ibí ni kò ní sọ̀rọ̀ mọ́. Ṣé ẹ ti rí báyìí? Kò ní sọ̀rọ̀ mọ́. Tá a bá fẹ́ kó tún sọ̀rọ̀ padà, ẹnu ká tún tẹ̀ ni yóò tún máa sọ̀rọ̀ padà. Dọ́gba sí ọgọ́ta. Dọ́gba sí ọgọ́ta. Ṣé ẹ ti rí báyìí? Abala méjì ni aṣírò yìí ní Yorùbá Calculator Pro. Ní abala méjì, abala àkọ́kọ́ ni calculator gangan, aṣírò gangan. Abala kejì ni olùyípadà tá a pè ní converter. Tá a bá fẹ́ lọ sí abala converter, a máa tẹ converter níbí. Níbí ni a tún máa ń ṣe ìyípadà fígọ̀ sí nọ́mbà ní kíkọ àti ní pípè. Ó yá o. Èjìlá ní ẹni pé ó ti kọ́ fún wa. Ó yá wa fẹ́ pé o. Èjìlá. Ṣé ẹ ti rí báyìí? Èjìlá. Ẹ ti gbọ́? Ó yá. Gbálẹ̀mọ́. Àti parẹ́. Ẹ jẹ́ ká tó kọ nọ́mbà míì. Ó ti kọ́ fún wa o. Kí ló kọ? 100 ẹ̀jọ. Ó yá pé ṣé o lè pé? Ó yá. 100 ẹ̀jọ. 100 ẹ̀jọ. Gbálẹ̀mọ́. Ó tún yá. Kí ni 2,000? Ó yá. Ẹgbẹ̀rún méjì. Ẹgbẹ̀rún méjì. Gbálẹ̀mọ́. One million lélẹ́yìí. Kí ni lédè Yorùbá? Ẹgbẹ̀rún kan. Ǹjẹ́ o lè pé? Mo lè pé. Ó yá pé. Ẹgbẹ̀rún kan. Ẹgbẹ̀rún kan. Ẹgbẹ̀rún kan. Gbálẹ̀mọ́. Ẹ jẹ́ ká gbìyànjú nọ́mbà tó tóbi díẹ̀. Ó yá.
ẹ̀já wò bóyá ó lè pé ó yá pé o. ogójì àrún ẹgbẹ̀rúngbẹ̀rún. Aha, ó yá tún pé. ogójì àrún ẹgbẹ̀rúngbẹ̀rún. kò ṣe é. ẹ jẹ́ ká tún wo nọ́mbà míì tá a rò pé ó lè ṣòro. gbálẹ̀ mọ́. ó yá ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje. ó yá pé nọ́mbà yìí fún wa o. ẹgbẹ̀rúngbẹ̀rún kan ọgọ́rùn-ún méjì ọgbọ̀n ẹ̀rin ẹgbẹ̀rún ọgọ́rùn-ún márùn-ún ọgọ́ta èje. ṣé ẹ ti rí báyìí? àràmọ̀ǹdà ni o. ẹ jẹ́ ká tún wo nọ́mbà míì. òǹkà tí aṣírò yìí lè pè ó kọjá sísọ nítorí pé ó lágbára débi pé ó lè pe òǹkà tó tó 999 quintillion. fún àpẹẹrẹ ẹ jẹ́ ká a fẹ́ pe 900 quintillion. ó yá o. gbálẹ̀ mọ́. a fẹ́ pe 900 quintillion. $900 quintillion lélẹ́yìí. kí ló kọ? ó kọ ọgọ́rùn-ún mẹ́sàn-án yẹ̀pẹ̀. ǹjẹ́ o lè pè é? ṣé o lè pè é? ó yá pè é fún wa. ọgọ́rùn-ún mẹ́sàn-án yẹ̀pẹ̀. kí ló pè é? ọgọ́rùn-ún mẹ́sàn-án yẹ̀pẹ̀. ọgọ́rùn-ún mẹ́sàn-án yẹ̀pẹ̀. ọgọ́rùn-ún mẹ́sàn-án yẹ̀pẹ̀. ó túmọ̀ sí pé 1 quintillion jẹ́ yẹ̀pẹ̀ kan. 1 quintillion jẹ́ yẹ̀pẹ̀ kan. ó dáa, ẹ jẹ́ ká wo 1 quintillion. ẹ jẹ́ ká wo 1 quintillion. ẹ jẹ́ ká wo 1 quintillion. 1 quintillion yìí o, yẹ̀pẹ̀ kan. ó yá pé. yẹ̀pẹ̀ kan. yẹ̀pẹ̀ kan. yẹ̀pẹ̀ kan. yẹ̀pẹ̀ kan. ó dáa, kí ni 10 quintillion? 10 quintillion ńkọ́? 10 quintillion. yẹ̀pẹ̀ mẹ́wàá. yẹ̀pẹ̀ mẹ́wàá. yẹ̀pẹ̀ mẹ́wàá. yẹ̀pẹ̀ mẹ́wàá. yẹ̀pẹ̀ mẹ́wàá. bó ṣe ń kọ náà ló ń pè é. yẹ̀pẹ̀ mẹ́wàá. yẹ̀pẹ̀ mẹ́wàá. yẹ̀pẹ̀ mẹ́wàá. tí ẹ ti gbọ́ báyìí, èyí kọjá sísọ o. ẹ jẹ́ ká tún padà sórí aṣírò. ẹ jẹ́ ká tún padà sórí aṣírò ká lè wò ó bóyá aṣírò wa lè ṣe àwọn iṣẹ́ tó díjú dáadáa nínú ìmọ̀ ìṣirò. ó yá o. àkámọ́ṣe èjì àrún àròpọ̀ àrún àkámọ́tì àdọ́gba àhà ọgọ́rùn-ún mẹ́sàn-án. ṣe ti rí báyìí? ẹ jẹ́ ká tún wò míì. gbálẹ̀ mọ́. àkámọ́ṣe ẹ̀jọ ẹ̀sán àyọkúrò ẹ̀rin èjì àkámọ́tì lọ́nà ẹ̀sán agbára èjì. ẹ̀já wo. ó yá kí ni? dọ́gba sí ẹgbẹ̀rún mẹ́ta ọgọ́rùn-ún mẹ́jọ èje. yàtọ̀ sí eléyìí, bí ìdáhùn wa bá pọ̀ dáadáa tí ò lè gbójú aṣírò wa, ǹjẹ́ ẹ mọ̀ pé aṣírò yìí yóò sì ṣe ìyípadà ìdáhùn yìí sí èrè àpéwọ̀n, ìyẹn standard form. gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ẹ jẹ́ ká wo. gbálẹ̀ mọ́. ẹ jẹ́ ká wo nọ́mbà tó tóbi dáadáa yìí ná. àrún. ẹ jẹ́ ká wo nọ́mbà tó tóbi dáadáa yìí ná. ẹ̀sán 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 ẹ̀jọ àrún. ó yá, ẹ jẹ́ ká dọ́gba àhà rẹ̀. ẹ jẹ́ ká dọ́gba àhà rẹ̀. ó yá, dọ́gba àhà. àdọ́gba àhà ẹ̀sán ju àmì ẹ̀ta ẹ̀ta lọ́nà ẹ̀wá agbára ọgbọ̀n àrún. ṣe ti rí báyìí? ẹ ti rí pé nígbà tí ìdáhùn wa tó
tó fẹ̀ kọjá ojú Aṣírò ó yí padà fún wa sí ìrí àpéwọ̀n standard form. Ẹ gbọ́ o. dọ́gba sí ẹ̀sán ju àmì ẹ̀ta lọ́nà ẹ̀wá agbára ọgbọ̀n àrún. Ẹnìkan sọ wípé bí àbájáde wa bá jẹ́ aṣòdì, ìyẹn negative, ǹjẹ́ Aṣírò yìí lè pé? Bẹ́ẹ̀ ni ó lè pé dáadáa. Ẹ jẹ́ ká dán wò. àrún òdo àyọkúrò ení òdo dọ́gba sí aṣòdì ọgọ́rùn-ún márùn-ún. Ṣé ẹ ti rí báyìí? dọ́gba sí aṣòdì ọgọ́rùn-ún márùn-ún. Bá a bá fẹ́ tún yí aṣòdì ọgọ́rùn-ún márùn-ún yìí sí àròmọ́, ìyẹn tí ò ní aṣòdì nínú, ẹnu ká tẹ ibi ni. aṣòdì dọ́gba sí ọgọ́rùn-ún márùn-ún. Tá a bá tún fẹ́ dá padà sí aṣòdì, ká tẹ bí. aṣòdì dọ́gba sí aṣòdì ọgọ́rùn-ún márùn-ún. Ṣé ẹ ti rí báyìí? Kí ló tún rọrùn jù báyìí lọ? Kí ló kù wá kù ju pé ká lọ bẹ̀rẹ̀ sí gbà sílẹ̀ lórí Google Play Store. Ẹ download ẹ jẹ gbádùn ẹ ṣeun fún àtìlẹ́yìn. Mo dúpẹ́ o. Ó dìgbà.